jẹ́ ká tẹ̀síwájú nínú ìwé wa tí à ń kà ìtàn ìgbésí ayé mi Ṣègilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkọ̀ láyé. Ojú ewé kìíní náà la ṣì wà, ẹ mọ́ ọ bá mi bọ̀. Yéè ó ṣe ó mà pọ̀ o, ènìyàn kì í máa nìkan dárò o, ṣùgbọ́n mo bẹ̀ ọ́ ọ̀gbẹ́ni oníwèé ìròyìn akéde Èkó láti bò mí ní àṣírí kan. Àṣírí náà sì ni kí ìwọ má ṣe sọ orúkọ àbísọ mi fún ẹnikẹ́ni láti gbọ́. Nítorí bí ìwọ bá ṣe bẹ́ẹ̀, ìwọ yóò sọ mí di ìsáǹsá àti alárìnkiri ní ìgboro Èkó tí a gbé bí mi sí yìí. Ṣùgbọ́n èmi gbà ọ́ gbọ́, ìwọ ti ṣe ìlérí fún mi pé ẹnikẹ́ni lábẹ́ ọ̀run yìí kì yóò gbọ́ orúkọ àbísọ mi náà láti ẹnu rẹ̀. Ọmọ oníbìníran ni èmi Ṣègilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ń ṣe ní ìgboro Èkó yìí. A bí mi sí ọ̀nà pópó Ìmàrò lọ́jọ́ 9 oṣù ti Sẹ̀pùtẹ́mbà ọdún 1882. Èmi lọ́mọ kẹfà fún bàbá àti ìyá mi. Gbogbo àwọn ẹ̀gbọ́n mi ló ṣaláìsí láti ìgbà èwe wọn gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́ lẹ́nu àwọn òbí mi. Èmi ni ọmọ àbígbẹ̀yìn fún àwọn òbí mi. Arúgbó ara sì ni àwọn òbí mi fi bí mi sáyé. Ìyá mi pìtàn fún mi pé nígbà tí mo di ọmọ ọdún kan pẹ̀lú ọ̀sẹ̀ kan àbọ̀ ni bàbá mi jáláìsí àti pé láti ìgbà náà ni ìyá mi ti ń jìyà ohun ìṣẹ́ lórí mi láti lè tọ́ mi dàgbà nínú ayé mi, bóyá èmi lè padà di ọmọ rere fún òun lẹ́yìn ọ̀la nígbà tí ọjọ́ ogbó bá dé bá òun. Níbí là á dúró sí, a mọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ dákun ẹ fi fọ́nrán ìṣọwọ́ sí àwọn olólùfẹ́ ìwé àti èdè Yorùbá. Ẹ bá wa pín. Ẹ kọ́ àwọn ọmọ yín ní ẹ̀kọ́ èdè Yorùbá nítorí Yorùbá dùn lédè, Yorùbá dùn léfè. Ṣé ẹ fẹ́ kọ́ bí a ti ń ka Yorùbá, bí a ti ń kọ Yorùbá sílẹ̀? Ẹ dákun ẹ kàn sí mi. Òǹkà tẹ́ fi kàn sí mi náà lẹ́ ń wò yìí. Ire o, ire ni tiwa.